ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما زمرتي علي ونفسي لكن من دون الإبراهيم زمرتي أنت مودي في الصباح والمساء أنت بدي أحسنت سمعان لترى دون الأناهي أنت فخري في الأنام في أمامي وورائي لكن دوما يقول شاكرا لك في العطاء وجزاك الله عني زمرتي خير الجزاء دائما أرجو من الله بالنبي بدر دياهي فضله والعون منه لكن من دون انتهاء واغفرن لأبوابها يوسف رب البهائي ثم ديكو فاعف عنه خالقي رب السماء صل سلم على النبي محمد وآله الهداية وأصحابه الطيبين وآله الهداية وأصحابه الطيبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم نور الدارين وروح الكونين ووارث الثقلين وإمام الأمرين الشريفين وعلى آله وأصحابه وسلم. بربك ذكرهم عسى تنفع الذكرى وكم نعمي عجدا وكم
tí wọ́n wà áwùlà bíi bàbá mi àná ẹsẹ̀ pé àwọn ni wọ́n tọ́ sí kí wọ́n gbọ́ báyìí àmọ́ wọ́n jòkó lẹ̀ pé ẹ̀jẹ̀ ká gbọ́ báyìí kó ṣe tí ó lè kárí náà. wọ́n lọ wá dínú nàbí Muhammadi. بداية من سيدي الشيخ إيلافي آبي معروف لديكم بذلك الاسم وقال بطرة أفعل إيلافي آبي قلت بابا يا إنا كوجه أين يقول لكم أما نكرن جبه الله ولا نيوم إذا بيا ديساتيو ديساتيو ودا نيجي نولي نجلا داتيو ni àwọn tó lè pè. Ọlọ́wọ́ ya tẹ̀ o. Bàbá àgbàlá òwe lọ́la máa gbé tó kí ni èrè yìí fún. Wọ́n fún ọ ní kàbíjì. Wọ́n fún ọ ní gbàdá. Wà á kẹ́rẹ́ ní sọ̀gíra. Bí a yà máa ń pọ̀ kàn. Ẹ tọ́lọ̀ máa ṣe ní spíkà yé. Kò sí tó kọ́ ìlànà sọ bẹ́ẹ̀. Kò sí tó kó wá sí ìdánì. Spíkà ni wọ́n ṣe. Fadọ́là wà á dọ́là. Ó wá sọnù. Ó tún sọ̀yà. Ó tún sọ̀yà nù. Bí a gbé lọ́la ni òun nìkan ló wá ń tẹ̀sán tó àdọ́là yìí tìtánì kéèsì oníkọ̀ọ́yọ̀ lọ kó lọ́wọ́ ìgbà wọ́n yìí àmọ́ dọ́là wà dọ́là. Ó sọnù, ó tún wá sọ̀yà nù. Gbogbo bí àwọn ti jẹ́ láyé yìí tó bá ti máa fi yẹpẹrẹ léke gbogbo tó bá ní fúnra rẹ̀ ọ̀tọ̀ ní ká yẹpẹrẹ yìí ọ̀tọ̀ ní kó yẹpẹrẹ ara rẹ̀ ká yẹpẹrẹ rẹ̀ ní ọ̀dà yẹpẹrẹ rẹ̀ òun ni tájú èyí sì ni kó yẹpẹrẹ rẹ̀ kó fúnra ẹ ní bó ti mọ lójú ọgbà yé kéde mọ pé o jẹ nǹkan àmọ́ kó o jẹ tó mọ pé bọ̀dá mi àbá ìdájọ́ lé bọ̀dá mi lọ léṣe bọ̀dá tí mo tẹ̀lé o bẹ́ẹ̀ kan tẹ̀lé kí tó tẹ̀lé. Ọlọ́wọ́ ya tẹ̀ o. Gbogbo bí náà bá ti lé gbogbo bí tí ìbá ti lé sọ pa èèyàn ọlọ́run méje gbélé. Ìkàwé ni mo bẹ̀rẹ̀ òfurufú mi láàyè ibi tí ìbá lè gbé ilé ọlọ́run méje gbélé láìláì kí sàbẹ̀ kí wọ́n fún mi. Àti bí tí ìbá tún lè sọ fún mo ṣe mọ́. Ẹ̀yin kan wò lóye 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 ní ìjẹ́ ìrìnà o. Ibi ìṣe wòlé ọlọ́run wọ́n láwọn wòlé ọlọ́run á. Bàbá àgbàgbà àkóyèdè. Ọlọ́wọ́ ya tẹ̀ o. Ìlànà àwọn ààyè fún àfáàgbà. Kàfá ṣàwàfà àní. Nínú bí ká ìfú. Fàmà àná tànú àláyà wà tààtì fú. Àwọn tí wọ́n tipẹ́tipẹ́ ní ẹ̀mí àti wọ́n ta ilé kọ́sọ́mà wọ́n máa ń pè mú àsìkò gbà. Àwọn àdúrà sọ fún ẹ̀dá wa. Aláàbíyàn ní sinmi wọn. Bí wọ́n ṣe white níta ìná white nínú. Èèyàn ló tó kó yìí. Láti gbé àfa àwọn akọ́rọ́ sọ̀rọ̀ ní ibi tí gbogbo yín bá wà. Gẹ́gẹ́ alájà ló ń sọ fún ẹgbẹ́ ẹ̀ máa tẹ́wọ̀. Lóò wọ́n fẹ́ kẹ́ ẹ mọ bí ìwà àwọn àfa àti rí ta. Àwọn ènìyàn náà wọ́n bá gbé wọ́n ìlà sẹ́yìn náà ẹgbẹ́ ìwòkè rẹ̀ ṣe é lànà. Èyí ti wà ní ojú. Àwọn ènìyàn bá wà ń ta. Ìgbé ọwọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ níbí yìí. Ìgbé ọwọ́ kékeré ló bá ṣe dé ilé. Sọ́sìkè yìí bá ní àwọn ògbìràgà. Ìdíwọ́ wá bí káwá sọ̀rọ̀ bí ìdíwọ́ wá kẹ́kẹ́ bó bá ṣe jẹ́ kó sún ní tẹ̀lé bá ní àwọn onídìrágá. Sọ́mọ dáadáa ni àwọn ọmọ. Sọ̀rọ̀ dáadáa ní àwọn ọmọ bú. Ìdájọ́ ìgbàlù ìdẹ́gbẹ́ gbogbo àwọn tó lè kó yìí ní ìmọ̀ tí ó pè mọ̀ ránṣẹ́. Àbáwọ̀ àti aláwọ̀ ni ní umra lásìá káì nǹkan kúnra nàfà. Ó kú bẹ́ẹ̀ ni òkú pé bí ibi sọ dáwọ́lá ó kú gan nínú àwọn àfa tí alájà lẹ́kọ̀ọ́ súnmọ́ tí wọ́n ń gbà láàfà ni wọ́n. Àwọn afọ àwọn àgbà níbàdàn. Àbáwọ̀ Hussein Ayétòrò ọlọ́dẹ̀kẹ́ mi ó gùn. Àmín. Tí ẹ bá tẹ̀ gbọ́ Ìbàdàn ìlú ìmọ̀ Ìbàdàn gbogbo tí ẹ bá ń bá bọ̀ tó bá bá Ìbàdàn kó sì jẹ́ ìdòdó Ìbàdàn ìlú ìmọ̀ ó dẹ̀ kú fún àwọn àfa àjọ àtàwọn àfa àti sí tí gbogbo wọn sì wà under control ọlọ́run àti Muhammad. Ọlọ́run ní ká rí bẹ́ẹ̀. Àmín. Àwọn bá wá àṣẹ́kì láríwájú tí wọ́n jẹ́ láríwájú ẹlẹ́ẹ̀kejì alámọ̀kọ́ títí àwọn afọ àwọn àgbàlagbà ní jẹ́ ẹlẹ́ẹ̀kejì
Àmín. ẹ̀yin alábìnrin o gbọ́dọ̀ ṣe ṣàkáyè kí tó gbọ́ náà ni o nítorí pé wọ́n máa gbé sí ọmọ tó kù àlọ́ nípa ikú àtúwàsí ẹ̀yin kí yóò bẹ́ẹ̀ ṣàkáyè àbúrò tó àwọn afáwọn àgbà zikuru láyé nípa gbọ́dọ̀ àwọn ẹni wọ́n ń gbé gbẹ̀rẹ̀ àwọn olówó bàbá wọlé sísè wà nígbà yìí ilẹ̀ bàgbọ́dọ̀ yìí ọlọ́dẹ kẹ́mi ló kù. Àmín. àwọn bàbá wa àgbà ní kalẹ̀ bàbá wa àti ìsàkàtì lágége àgbẹ̀kẹ̀sí ọlọ́dẹ káàdì bẹ́ẹ̀. Àmín. bàbá wa àgbà kúrẹ́dẹ́. Allahu hayatahu. bàbá wa àgbà lápòmù ọlọ́dẹ káàdì bẹ́ẹ̀. Àmín. gẹ́gẹ́ bí ogun bàbá wa kọ̀ọ̀kìní Abdulhafiz ọlọ́dẹ káàdì wọn á bí àpá àgbà Ahmed Fulani. Allahu hayatahu. èèyàn sẹ́kì sọ nígbà fún nípa àwọn àwọn Fulani èmi àti wọn ó kọ̀ kẹ́lẹ̀ ní wọ́n sọ wa àwọn dáyé náà ní kó sèmi náà tàbí Ahmadu oṣù láàrin mi ẹ̀jẹ̀ Ahmadu sọ̀rọ̀ ẹ̀jẹ̀ Allahu hayatahu. àwọn ajáwó sọ̀rọ̀ àgbà ìwádìí kékeré ọ̀dà níwájú àwọn ìdílé ìjọba ìdílé ọba wa àgbà Fulani. Allahu hayatahu. wọ́n pe Ahmadu Ahmadu Fulani. 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 Baba. Ahmadu Ahmadu Fulani. Ahmadu Ahmadu Fulani. Báwí. Ahmadu Ahmadu Fulani. Ahmadu Ahmadu Fulani. Baba. Ahmadu Ahmadu Fulani. كل من والى محمدا لابد ان يلي اموانا احمدا. Akramakumullah. ẹni tó bá ti láìka nẹ́bí wọn láìka yìí orí ńlá ni kí wáyé wọ́n lè ti parí ẹ̀ ọlọ́pàá ìtàgé lọ́wọ́ yín mọ́. Amina. gbogbo èkó fún mi ẹ bá wò gbogbo yín rí gbogbo ẹ kọ́sẹ̀ fínísì àbí àtọ́jú ayé òdì ló yà gbọ́dọ̀ wọ́n ti pété lọ síbí ní nàìjíríà ti bọ́ sí. Allahu hayatahu. iléeṣẹ́ yẹn ń gbẹ̀dùn sínú ayé àwọn èèyàn tara yín lọ mẹ́ka ṣùà àwọn èèyàn tara yín lọ nílé ṣùà àwọn èèyàn tara yín rí ìjẹrí ṣùà ẹ̀yin lè já mọ̀ pé bàbá wa yàwá ti kú agbọ́dọ̀ wọn èyí agbọ́dọ̀ wọn já mọ̀ pé yàwá ti sí láyé mọ́ ẹ̀yin lè jẹ́ kí ikú yàwá ti àìsí láyé mọ́ ẹ̀yin lè jẹ́ kó fún ara wọn tí wọ́n síbẹ̀ lórí ẹ̀kún ẹ̀ láwàdì sí tí wọ́n bá kú lórí ilẹ̀ ìsìlámù ṣòfò. Torí ìsúkúrú dáwà tọ̀tọ̀ ni ìsúkúrú dáwà kò jọra wọn. Ẹni tí ó sì ìrẹsì lónìí kéwù ìjọba yóò ní o yóò ní sẹ́yìn ó tẹ̀ ní o. Àwọn ọmọ tẹ̀sán yà sí wọn tẹ̀sán yí ẹ̀gbọ́n tàbí òní wọn. Bàbá wọn ti kú ìyá wọn ti kú. Wọ́n á sọ̀rọ̀ kẹ́kẹ́ wọ́n ti dà fà ìdí ẹ̀gbẹ́ ní ìdájọ́ ìsìlámù yẹn. Ó ní sọ̀rọ̀ abúlé ní ìlú ìdílé náà. Fàábà lè ní ìlú ìlú àyìn àbúrò ìlú náà. Wọ́n kú yọ̀rọ̀ wà kéwù wọ́n gbé ìsìlámù rẹ̀ wáyé ìṣẹ́wọ̀. Ọba tó wá kiri lọ́wọ́ wọn náà ní bá yín sọ ọba tó bá yín sọ yẹn kó máa sọ yín náà. Amina. Máa bá wa sọ yín. Amina. Máa sọ oríire yín. Amin. Níbo ni ibi tí ọba ti ń ṣe pẹ̀lú nílé ẹ̀kọ́ yìí tó bá lẹ́yìn ẹ̀ ń darí rẹ̀ lọ́kàdà pẹ̀lú wọn
ilé Nàìjíríà local champion wọn pọ̀ yìí ọba tó pọ̀ yìí Ọlọ́run tó ti kọ́ kò ní parẹ́. Kò ní parẹ́. Aláwùrà tí kò kádàrá èèyàn. Kádàrá èèyàn. Adúpẹ́ kò kọ yẹyẹ o sí kádàrá. Ọlọ́run tó ti kọ́ kò ní parẹ́. Aláwùrà kádàrá èèyàn. Adúpẹ́ kò kọ yẹyẹ sí kádàrá wọn. Wá kí wọn fáwọn alábàbọ̀ ẹgbẹ́ bìbí lọ́dọ̀ ìlà ẹ̀yìn lẹ́yìn kí wọ́n bẹ̀rù tó wà lẹ́yìn yàn tí wọ́n ọgọ́rùn-ún yàn ní wò pé ẹ̀yìn yìí sẹ́ẹ̀lì láǹkì láì èpè àtẹ̀yìn ó kú gan lẹ́yìn bá kí àwọn alábàájú lẹ́yìn bá kí ìkìlà rẹ̀ láàrin ìjókòó lẹ́yìn ní ká tó tó pè ní àmọ́ wọn ní gbogbo ẹgbẹ́ ìtọ́jú wọn á là sẹ́yìn yóò yàtọ̀ tó ṣe àwọn ẹgbẹ́ àwọn àyẹ̀kù gbogbo bẹ́ẹ̀ àyè ní wọ́n ṣe àfúwò èmi wọ́n náà lọ́kọ̀ mẹ́rin lọ́lọ́lọ́lọ́ mi ìṣe ìdámúdámù fi àmúdámù lò ó lè pẹ̀lú ìgbọ́n rẹ̀ mi jáde lọ́dún kò mẹ́ ọ̀gá ni wọ́n dẹ́sẹ̀tì èmi gbà gbogbo ọmọ tí wọ́n ń bọ̀ wá kó wá dòkó tiwa àjọ kìsẹ́ẹ̀tì sàárè rẹ̀ náà ẹ̀dá pẹ̀lú ọgbẹ́ ayé ìgbà kìsẹ́ẹ̀tì ìgbẹ́gbẹ́ lọ nínú sàárè kò sí nínú sàárè wọ́n lè tó wá pọ̀ ní tó ẹ̀wá dòkó rẹ̀ dọ̀wá inú ilé ìkúrò ti yóò ní ìṣẹ́ lọ́rẹ̀ tó ti ẹ̀wá dòkó mi ayé wà lọ́gbọ́ ọlọ́wọ́ pé ní ọ̀gá pátá wo ọlọ́wọ́ pé kẹ̀ ìjọba lọ àmọ́ kọ́kọ́ káwọn náà ń dé káyọ̀ wàá ká báyìí rẹ̀ ló dá bẹ́ẹ̀ wà bó ti wà àbúrò sí bẹ́ẹ̀ tí ìbá súnmọ́ ọjọ́ ìgbò dé ìlú tá ń gbé ìlànà òsì débẹ̀ ó sì ti kọ́ kẹ́kálẹ̀ tí ò lè parí lọ́rọ̀ ilé ayé ọ̀gá ìdẹ̀mí lọ́pọ̀ kí àwọn gbogbo rẹ̀ kọ́ lé mi kò bá lẹ̀ ní tó bá lù kàn ní ìmọ̀ kójọ níbi ìmọ̀lẹ́ tí ó ti rìn dá sí i nígbà òní kẹ́kẹ́ lẹ́kùn wa ká lè padà mọ́ tá bá lẹ́kùn wa tá bá lè padà àwọn èsì òkúta yẹn ìtọ́lẹ̀ yẹn àwọn òbí kọ́ lé mi bàbá táwa ti lẹ̀kùn mọ́ yẹn níbi ká dé tó yìí lónìí Nàìjíríà yìí lọ tẹ kọmíṣọ́ọ̀bù ọgbà nílẹ̀ àwọn méjì ló gbé wa yóò gba àwọn àgbà wa dáadáa ní àwọn ìgbẹ́ wa bẹ́ẹ̀ lọ tẹ sọ́ọ̀bù ọba mẹ́ bàbá mi ò ní mẹ́ èmi ní mẹ́. ìlà àpàlẹ́ ló ní ní sí ẹ̀yìn máa ń lé ọlọ́kọ̀ ní ìsìnkú ẹ̀kọ́ àwọn àná kòkò tí wọ́n á lè wa àwọn òbí máa ń mọ ilé ní because o jẹ ìdààmú àti wọn blọọkì káàkiri blọọkì tí ń lò fún ilé tí ìgbèrò ńlẹ̀ náà ní ìfúnṣọ ara mi níbi tí o ti mọ̀ yẹn gbà mí ẹni tí bá ń kú èyí ó tún polówó yẹn débẹ̀ yóò àti ọ̀rọ̀ sàmúlárì ní àwọn ìṣẹ̀lẹ̀ lórí ìkáwá kan lọ lẹ́kí ká lọ yẹ yín lọ́dọ̀ tó wà tọ́lọ̀ ní kí wọ́n pàdé kọ́ tí ayabọ́ tó ti máa kó sí láwọn yẹn bẹ́ẹ̀ sí kọ́mẹ́ntì kankan kí ló dé gan èmi ò èmi fúnra mi náà tẹ̀lé mi ò láti kó bá rọ̀ mo láti kan wàhálà náà orí wàhálà náà mo láti wàhálà náà mo fi máa ń ga mo ètì tó tọrọ láyé tí o ẹni tí bá ń fa tọrọ láyé o ti wáyé wá sórí rẹ tó bá wọn tọrọ musare ló wà nígbà tó bá ti pa ẹni èmi kàn pàdé wọn ni mo lè bá àwọn olùdó ọ̀rọ̀ mo lè sọ tí wọn èmi náà sọ òbí mi ni mo sì fi pè lélẹ̀ ẹni tó bá jẹ́ pépè òun àdúgbò mi ó sàmì ẹni tó bá jẹ́ òun pépè òun ẹni tó bá jẹ́ náà lọ́wọ́ wọn láyà ìgbà yẹn ló ń lọ ẹni tó bá pa ọ̀n báyìí kò ní sinmi tó dùn. Amina. Kírísítẹ́nì ni àwọn ọlẹ́kẹ̀ kan kò lẹ́kùn báyìí gan mo máa ń kọ́ yẹn ní gbọ́dọ̀ àwọn ti ní àwọn ìdílé rẹ̀ mo ti ń lórí fóònù yẹn mo ti máa ń lọ. torí wọ́n pa àwọn kan fi ń bọ̀ mí ní gbére ní gbére mo ní kí n bá yìí ó tó lẹ́sìn àmọ́ èyí tí mo mọ̀ tó ní ìtayà tó. ẹgbẹ́dẹ́lẹ̀ ọ̀pọ̀ èyí sàmì sí mọ́ mi my brother dey hungry landlord dey worry daddy gather money o make I go foley àjọpọ ya ní gbogbo class and I'm sorry. Ọ̀rọ̀ kọ́lùbù
في جفنه كيف يكتم. Nínú tá a ní Ìlọrin tá a kójú lẹ́yìn ìfúnni wà. Pé Ìlọrin ní nǹkan tó lẹ́nu tàkà sí ní ìdálẹ́ àti nínú ìlú ìfúnni wà. Kódà tó bá gbé yín wọnú ìlú wa gan, ẹni tí ó sùn ní sí nàmbà 3 yóò múra. Asáré tàwádì. Nínú Ìlọrin tó ti bí ní sọ̀rọ̀ tó ń fẹ́ gbé mi náà. Ẹni tí ó ní kẹwàá tẹ́ ẹ̀ ajẹ́ nàmbà 1 nàmbà 2 lè fi ní Ìlọrin. Súnmọ́ àtìlákìtà àdìmọ̀yìn. Tá a bá ní ẹ̀wá ti rí yóò ti dẹ̀ ti ara tù. Wàá wálé tó àmì ní sọ̀bà àbàtì àkìtùmọ̀. Ẹ wá jẹ́ ń bọ́ síwájú gàmà. Àkùrọ̀mọkùnrin Ṣé náà. ẹ wá sí kó fún abúlé tọ̀ rẹ̀? O ní wẹ̀ sí mọ̀lẹ́ bí. Ìjọba wẹ̀ sí mọ̀lẹ́ bí. Ẹgbẹ́ yóò sọ pé kó ṣẹlẹ̀ wá kí kò sí. Àfi ọ̀nà mi nìkan ìyàwó mi yà ẹ̀ lọ. Àwọn sọ èyí náà wọ̀ yìí sí báyìí ní sí. Ìgbé ọ̀pọ̀ mi ò múra sí náà. Àwọn náà sọ̀rọ̀ nípa bọ̀ yìí. Rọ́bì àtọ̀ àdàbí. Orí ọ̀nà ọba jọ ọmọ yìí dá púpọ̀. Wàlá ẹ̀ ní masari ọmọ. Amina. Ìyá ẹ̀mí yóò kún fún wa. Àmín. Nínú ọ̀dọ̀. Fọyá àti bá fi sákìmí dààmú yìí àgàlàwù. Yọ̀ọ̀ká mú bọ̀ láti lọ rí mọ́tò wa fọ́pọ̀. Wà á bọ́lẹ̀ mọ́tò mi. Ẹja lọ bí láti àárẹ̀ pé ló bọ̀ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sí màdùn. Ẹni tí láti bá bí ó máa ṣe ìwà. Ẹni máa ń ṣe ìwà lọ òṣèlú pẹ̀lú tẹ́lá abisẹ́ màlúù kan mọ́ mọ́ ẹ̀ máa wà ní lò máa ṣe láìkì ni. Ògùn mọ́tò nígbà jì ní ìlú mọ́tò wọ́n wá rí lọ́nà nínú ọkọ̀ lọ́nà ìdí. Wọ́n ní ọkọ mi wọ́n ní èsì mọ́tò wa yàtọ̀ mi náà káyì tí wà nínú ìkọ́bá àtọ̀. Wọ́n ní ọlọ́wọ́ ìlú lọ́nà wà lọ́dún mọ́tò ìlú ọlọ́run ìyàwó mi nínú ìlú ọlọ́run. Fàámùsì bí àṣìláàrí ilé àwọn àyàtàkàlámù. Àwọn afá ẹ̀ka balance ní ìsinsìn tí o bá wá ní kódùn ẹja lu kókó rẹ̀ náà. Káwọn ẹgbẹ́ tó kò bẹ́ẹ̀ bí àná sọ́ọ̀tì. Ìwé káwọn ẹ̀ gẹ̀ẹ́tù wa. Àwọn ti gẹ̀ẹ́tù wa bí táwọn ẹni tó dùn. Àwọn àkọsẹ́ kù. Wọ́n lè fi tó mi àgbàbọ̀ fún wa fún àgbàdo wa. Èmi lè gúnmọ́ mo lè gúnmọ́ sí mi dáadáa. Last week nílẹ̀ yóò gúnmọ́ sí mi. Mo ní wà sí kan ní ọ̀dàgbàdo. Mo sì wá sí Lẹ́kì. Mo bọ́lẹ̀ àwọn àyọ̀kọ̀ kọ̀ọ̀kan bá ọ̀sẹ̀. Pé màsí kan wọlé. Mo sì wá ní ìṣúgbà ẹ̀ lè ṣe ìwà fúnra ìṣúgbà. Ó yá ẹ má tẹ́lẹ̀ lọ. Ó sọ èdè ìdílé pé à ń wọnú ilé ìjẹ́lá. Kí lè máa bọ́ wá sí? Ẹ wá máa jẹ́ ẹni tí ń sọ lápé ẹ̀sìn làbí nígbà tí kò lè wò. Ìlànà ìgbà èmi bẹ́ẹ̀ fi. Àdúrà àgbẹ̀fẹ̀rí ọlọ́ṣà tó lẹ́nu. Aki Al-Adwa Dr. Abdulkareem Ọláṣẹ́wà Bàlá. You are welcome. Aki Ọláṣẹ́wà Bàlá. Wọ́n máa ń kí wọ́n fi àwọn kí àwọn náà wọ́n dáadáa. Àwọn ọ̀rọ̀ àmọ́rún dáadáa. Torí ọlọ́mọ tó dáwọ́ lórí owó náà lórí àbúrò náà. Ó kí aláàjì wa bàbá wa Dr. Professor Ayinla Abdulrasaq Ayinla Kọ́lẹ́tì Kébé Kwara bàbá wa ni wọn láti lọrin ọlọ́dẹ́fẹ́ mi yóò gùn. Àmín. Bàtà wọn kéèké orin ní ìkàlẹ́ máa ń kọ ṣé ń gbọ́ yín kálá wo máa ń gbọ́ yín gan. Mo ń jáde lọ́dọ̀ ní òwe ìgbàlè orí ayé májèlú náà ní bẹ́ẹ̀ tí ó rí láyé ìwàyé ìlú. Lẹ́kùnlé pẹ̀lẹ́ lọ. Ẹ̀kọ́ ṣé orin nílé ìwà bá pẹ̀lú gbogbo wàhálà tẹ̀ láyé yìí tó wà lẹ́sẹ̀.
ọlọ́dẹ mi yóò gbọ́. Àmín. èèyàn ní lóko bá ń kó máa ní wàhálà rẹ̀ ká ọlọ́dẹ mi yóò gbọ́. Àmín. ọlọ́dẹ ká rí i. Àmín. kí alájọ ọ̀tọ́lá Abdulhafiz ọ̀tọ́lá arọ́sàdínì ọ̀rẹ́ pàṣọ aṣojú sẹ́yìn èèyàn làwọn ilé aṣojú sẹ́yìn àwọn yẹn wọ́n tún á sàdékò kọ̀ọ̀kan náà EFCC èyí sọ yìí bí ọ̀rọ̀ tó lágbára ní EFCC fáwọn àbá ọlọ́dẹ mi yóò gùn. Àmín. Kí gan o kí ayálu ọ̀rẹ́ mi láti lẹ́kílọ̀ ọlọ́dẹ bá rí bẹ́ẹ̀. Àmín. àbáwọn àgbà tí nígbòdo onímọ̀ olówó ọlọ́lá àwọn náà wà bí ọlọ́dẹ kẹ́mi yóò gùn. Àmín. Kí àwọn alájùwà Abdulwasi olùgbàyè táwọn bá ní àwọn dàrá táwọn dàrá táwọn bá ní dàrá ọlọ́dẹ kárí bẹ́ẹ̀. Àmín. Alájùwà olùgbàyè àbí táwọn bá ní dàrá ọlọ́dẹ kárí bẹ́ẹ̀. Àmín. Alájùwà táwọn bá ní dàrá ẹ̀kúsí àtijọ́ ọlọ́dẹ mi yóò kú. Àmín. Wọ́n á kí àwọn ọmọ olókùn ní pé ẹ̀kọ́ ara fẹ́ra kù ẹ̀ ń ṣe àdó ọ̀hún kan lórí fún ọ. Àmọ́bí ló wà lọ bẹ̀ tọ́lá ní kí ló kó ogun ọdún báyìí tàlẹ́ni náà òun náà ní òkú ńlá náà ìyàwó ńláńlá náà àṣẹ ìlú Adékọ̀sílé àlẹ́ Abdulwasi ọ̀gá ńlá ìjọba ànábì ọmọdé ìdáná yíyọ yẹn nù bàbá pèmí ní orí wọn ní bàbá àwọn bọ́ọ̀sì ní o bàbá state ìjọba dájú wa Adékọ̀sílé ọlọ́dẹ kí a rí pẹ́. Àmín. Náà ìyá àwọn ọmọ ẹgbẹ́ kéèyàn kọ́kọ́ lọ ọdún kan sàré ọkọ̀ ìzì odidi ọdún kan màmá mi yára ìbò ọ̀rẹ́ yín ọdún ọdún kan lọ sàré tí àwọn bẹ̀rù ayé tó ń tún mọ́tà tó ń fi àtẹ́gùn ọ̀nà ọdún kan lọ sàré kí ni àbáyọ wọn ọ̀nà àbáyọ òkú náà lọ mọ́ báwọn àmọ́yé bẹ́ẹ̀ bá níṣẹ́ tó balance láyé ọ̀nà àbáyọ kejì tíṣẹ́ ilé àdébẹ̀ náà lọ mọ́ wọ́n lè tún sọ́ọ́lì hó yẹ́nì hó dà àwọn àwòrán sọ́ọ́lì wà ní látòrí aláàtúwà Pasuma débi tó dé tó fún akọ ọ̀rẹ́ mi tá a lọ lọ́wọ́ múra aláàtúwà Suleiman àwọn aláàtúwà sọ́ọ́lì. Kamu jangan keluar sih sekarang. Kamu jalan sih.
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó wà lójú àgbo wọn ka Kùránì lọ́wọ́ ẹ jẹ́ àbọ̀wọ̀ àlùkùránì wọ́n ṣe wáàsí lọ́wọ́ gbogbo ẹni tó wà lójú àgbo ẹ dákun ẹ jókòó ìtura àmọ́ láti fi pa àlùkùránì lé ẹ dákun ájú Sulaiman ọ̀rọ̀ àwọn àti jókòó sí ẹ jọ̀ọ́ everybody ẹ lọ jókòó ká lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run obìnrin lórúkọ Ọlọ́run ẹ bá mi yòókù ànábùwà Muhammad ẹ farabalẹ̀ wá sí ń lọ lọ́wọ́ báyìí gbogbo àwọn tí wọ́n wọlé la kí ẹ dákun ẹ̀dáde tí olúwa ẹ dákun á kí àkàwọ̀ everybody farabalẹ̀ wá sí ti ń lọ lọ́wọ́ báyìí o bismillah. Alájẹ ń sọ orí ọmọ tí wọ́n wọlé onítẹ̀ríba fọlọ́ ẹni tí wọ́n bò àwọn afá ọ̀rọ̀ ọ̀gá máa ti àbẹ̀ ẹ̀rí sùn. Àmín. Pẹ̀lú ìgbọ́lọ́wọ́ ẹ̀rí sùn. Àmín. Àwọn tí ẹ̀ mà táwọn bẹ́ẹ̀ kọ́ ló fún yín àpòjà wọn tẹ̀ mọ́ lọ. Níbẹ̀ sùn. Àmín. Ìdíjà ìfilé sùn náà ní ìdòkó yìí. Àwọn náà fẹ́ràn ìyá àti wọn náà. Ẹlẹ́ẹ̀kejì látijọ́ tí ẹ ti kọ́nà sẹ́mi tiwa ló ti ẹ ti ń bá àwọn afáwọn àdúrà ṣe. Afáwọn sẹ́mi white àdúrà mẹ́yọ́ ẹ̀ ti bá wọn ṣe. Àìdé ìjẹ́ máa ń náwó sí wọn tí wọ́n dùn wọ́n yà wọ́n fà. Bàbá rí bẹ́ẹ̀ ẹ̀ tó bá tì yóò tì wá wọn ni. Ẹjọ́ sì tù wá kúrẹ́yìn àwọn kálá wọn àwọn sẹ́kìrì ẹ̀fọ́ wọn ajẹ́ sí olóòwò ẹ̀ ṣubú. Àmín. Ọlọ́mọdé kẹ́mọ̀ wà dáadáa. Àmín. Sáré àlàyé broda mi o is my brother for God. Ẹni tó bá dé bí ayé àwọn ilé ìmọ̀ lọ́wọ́ sí fẹ́. Ẹ̀yà ìṣeré o, àwọn nìkan ló fẹ́ máa ṣe, ẹ bá wá ṣe pọ̀lì o, ẹ má dà wọlé láyé pẹ̀lú wọn, ẹ má bọ̀ wọn, ẹ ṣe bí o máa mi tó wọ́n ti dé tì lọ. Yẹ kí sọ́ọ̀sì alákọ̀ọ́kọ́ fọ́ ma. Ọ̀gbọ́dọ̀ ọ̀bùkà ńlá tábùdù ńlá ìyáwó. Ó bọ̀. Àtúnlọ́mọkùnmọ́lá. Ẹ jọ ẹ tó bá ní ìyá bí tó wà láyé kó ṣe Allahu Akbar. Allahu Akbar. Ẹni tí ẹ bá ti kú láyé kó ṣe Allahu Akbar. Ẹ wo kò sí ìyá o. Allah. Lẹ́yìn ọdún ìyá ló kù. Lẹ́yìn ọdún ìyá ló kù. Ó dá mo kájú àpò ní ṣe last week kó ní bàtí ó ní bẹ́ẹ̀ wọ́n á yí sàábẹ̀ kan tó tẹ̀ fún tábì. Sàábẹ̀ tẹ̀ fún tábì. Mo máa ń gbẹgẹgẹ ní o. Alẹ́ mi ra àwọn ọmọ náà. Torí Muhammad báyìí ó bẹ̀ tẹ̀ fún tábì yìí ìwé sùkọ̀ ní. Sálámà. Mo ti mọ táwọn bá mi máa ń da kí wọ́n sẹ́ni ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yìí jíjẹ́ yìí. Kò sáyé rẹ̀ ní. Ìjọba àwọn ọ̀rẹ́ kò mọ̀ kí wọ́n mọ̀ kí wọ́n. Ìgbà lè ṣe lẹ́kọ̀ọ́ tó fi jẹ́ wọn ní ẹ̀wọ̀n ní kékeré máa kó lọ ẹ̀ẹ́dẹ́ sẹ́kọ̀ọ́. Ẹ bá mi máa sọ̀rọ̀ náà gbà mẹ́ ní kí ó kọ̀ pọ̀ ẹ̀ẹ́dẹ́ sáyé owó pàdánù náà wọlé ẹ̀ sọ wọlé sí. Ẹnìkan ń bọ̀ àyíká náà tó bá pàdé ẹni yẹn nínú àwọn àdéhùn tó fi yàn kí àdéhùn gbàgbé yìí. Ìyá wẹ̀
nìyẹn o ṣáà láti tẹ̀ fún o kò tẹ́lí sí wí kò tẹ́lí sí ọlá oníkó sàdúrà fún ọ ànábì sọ fún sàbí ọmọ bẹ́ẹ̀ kí ló wí. ànábì sọ fún sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ wípé nìkan tó ara bọ́ nínú tó o bá ti ní tẹ̀kọ́ kó sàdúrà fún ẹ. ànábì bẹ́ẹ̀ mọ̀ nílẹ̀ ìjọ náà ni wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ pé ẹni náà ó ní ètò náà àmọ́ ètò yìí ti ní ẹni tó kọ̀ náà ló kù bẹ́ẹ̀ tọ́ọ̀rì kò tẹ̀ fún kò ní kó sàdúrà fún kí wọ́n lè nìyẹn ṣe wọ́n kọ́ ní ọba Muhammad ayé o. Allahu alayhi wa sallam. Sàábé kò bá jẹ́ torí ẹ bá ti fojú kan lẹ́nu Muhammad wọ́n ti fi sàábé ìbájẹ́ sàábé àmọ́ kò ní sàábé jẹ́ kì í pátá ìwádìí torí pé ọ̀rọ̀ ìyá rẹ̀ wọ́n bí ìyá ẹ̀ àgbà àfọ̀gbé kọ́lékọ́lá òfurufú jì ọ́ sọ̀bọ́lọ́ pé kó forí jì ọ́ wọn náà wẹ́ẹ̀sì kọ́ ní kí wọ́n ní dáná níbi ní kó tẹríba fún wẹ́ẹ̀sì kọ́ ní kí sàábé tẹríba fún èèyàn kan tábì ẹni tó rà níbí aláìwá ní kí ẹni tó rí nǹkó tẹríba fún nítorí ta nítorí ìyá níjọ́ tí kálukú ń dàbí wà bá wọn Mádínà ó mà kó wọn Mádínà àmọ́ kò bá torí wọ́n bí ìyá rẹ̀ síìkì ó dẹ̀ gbó ti yá ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àdàgbé àdàgbé sọ fún wa pé wọ́n ti kọ́ ní ọdún náà lọ nítorí pé ó sì ìyá rẹ̀ ó dánú àfà. wọ́n fọdọ́ ọ̀bùkà aláàbàbùdù ńlá ìyáwó. bẹ́ẹ̀ bá ní ìyá láyé ẹ kí kó oríire àmọ́ oríire yẹn ò tí ì jalè tọ́rọ yìí lè sórí ibú. ẹ bá ní ìyá láyé tí àti wàá lọ ìyá mọ̀ tó wá bẹ́rẹ̀ sí àwọn ọmọ ìyá yìí àwọn ọmọ alájà wọn Khadija yìí látara alájà alámbà fún àyè irú àti wọn kù sí àwọn yìí ọmọ tó bá nílò ẹ ẹni mo ní kó máa pàdé má lè jẹ náà. ọ̀nà kejì téèyàn fi rí ọlọ́run mú lẹ́yìn ìbádà òun náà nìyá téèyàn bá ti rí yẹn mú tó wá kírun tí mo yẹn tó lọ gbogbo ohun táwọn yẹn tó lágbàá láyé wọn náà wọ́n má lè jẹ náà. náà tọ́wọ́ tó yà rẹ̀ ọmọ tí bá ń kí ṣẹfẹ sí yá ẹ sọ pé mo ní yóò wò ná kóra kó ní ìlú kóra kó láwẹ bó ní sẹrẹ bó bá yẹ nípa yé ọmọ náà lọ. wọ́n fi wáyé kéde sáná. wọ́n bọ̀ sàábì kan náà tún bẹ̀ ẹ̀ ń pè ní alikọ̀mọ́tò bàbá àti wọn. sàábì ni o ó ní Muhammad báyìí. Allahu alayhi wa sallam. dàlẹ́ báyìí àná ó wá sáré àárẹ̀ yẹn pọ̀ gan ìyàwó rẹ̀ wá ní sáré Muhammad pé láti kọ́ tó máa bẹ̀rẹ̀ àwọn ọmọ sáré àlejò ní kí àwọn Bilal àwọn ọmọ àti àbú sọ̀rí wọ́n lè kọ́ làkàtà rẹ̀ ní sàárà gbàtẹ́ kọ́lọ̀ wí dá ìlà àdánáwó gbàtẹ́ dẹ́nu lé wọ́n wí fún ààrẹ orí wí ààrẹ lọ́bọ̀ kí la dé wọ́n wà nẹ́bí àmì ti débẹ̀ àmì wí láyìlá ó tó kẹ́kọ̀ọ́ rí alẹ́ mi yọ adé ẹ bá ń sọ fún yàrá pé kó o lọ sí. alájọ bàbá yà ọlọ́dẹ mi yóò wù. ẹ bá ń sọ fún yàrá kó rí mi. wọ́n á lọ sọ fún yàrá tó ń gbé Muhammad kó wá sallallahu alaihi wasallam. wá ló rẹ̀ sẹ́ni bóun náà ti dàgbà. ẹ bá ń sọ fún Muhammad kó rẹ̀ mí díẹ̀. alájọ bàbá yà fún wọn yìí wọ́n lọ bá. alájọ bàbá lọ ìyá kọ̀mọ́tù ó ní wọ ìyá kọ̀mọ́tù. ọmọ yẹn lọ kú ọ lẹ́lẹ́ yìí sọ́sẹ̀ ọ ni ó ní kò sẹ́wọ̀n. àmọ́ àwọn ní kẹ́kú kẹ́yìn ńlá ilẹ̀ ìlà òkú orí wí. wọ́n láì kò sẹ́wọ̀n. kò ní sẹ́wọ̀n nìkan. ẹ̀yin sáré ẹ̀ kó kíjọ ẹ̀jẹ̀ adáná sùn. tàbára sùn kó máa gbé egungun lọ sí ní ọ̀run náà ni kó pẹ̀lú tó lè sí náà. àyà ni kó dàbò kó má sùn àwọn lójú wọn. ẹ sàrí sọ́sẹ̀ ó ní ẹ̀sẹ̀ kẹ́lẹ́ lòún mà tó lè sẹ́wọ̀n. bó ṣe ká kọ́ mọ́tò yìí máa ń kírun ká o ẹni tó kírun tó kù sí èyí sì máa ń gbàwé gán ẹni tó gbàwé tó kù sí
ìyàwó yín ti kápá yín ó tún sọ̀rọ̀ ayé jẹ́ ẹ̀yẹ lọ́dọ̀ yín gbogbo tó bá sọ ayé ní dáadáa ó fi wọ́n náà ni o. èmi ò ní direct yìí ẹni máa direct bullet níyì o ẹgẹ́ o máa wọ́n náà ni o ìgbọ́ tíyàwó rẹ bá ń darí rẹ nulẹ̀ ó tún wá darí rẹ mọ́ yàrá rẹ bàbá àjẹ náà. ìwọ tíyàwó rẹ máa ń darí rẹ nínú ilé tó tún wá ń darí rẹ mọ́ yàrá rẹ bàbá àjẹ náà. àdìpọ̀ máa ń ó yà lẹ́nu báyìí sáábì àdébì gẹ̀ẹ́tù ni wọ́n wí láì lẹ́yìn náà kò ní wí nítorí pé ìyá rẹ̀ bínú sí ayé wà láàrin bínú sí bó ṣe rí ẹ máa ń kírun náà kò dáná láyé yìí sì máa ń da àwẹ̀ ṣùgbọ́n bó ṣe rí olórí bọ́ ọ̀nà. tí ìgbàgbọ́ bá dé àti ìyàwó ẹ̀ wáyé yóò yẹ ẹ̀fún mi. ọwọ́ ìyàwó rẹ̀ ló ti gbọ́ oúnjẹ. gbogbo gbèsè ayé mi tí ìgbà tẹ̀ ìyàwó rẹ̀ èyí nílò. àwọn ìyá kan bẹ wọ́n ti mọ ìyàwó ọmọ pé òun kó dùn ọmọ wọn máa bá ọmọ rẹ̀ ṣeré ọmọ rẹ̀ yóò dàgbé sí wọn lá kò ní lè sọ̀rọ̀ ọmọ rẹ̀ yóò mú sílí yóò fọ́ ìdílé sọ̀rọ̀ nílé yà kò ní lè lù tó bá lè lù ó bá ìyàwó sọ̀rọ̀ nílé rẹ̀. lẹ́yìn tẹ́ àwọn obìnrin mi láàrin yìí wọ́n lè yà àtẹ́tà bẹ́ẹ̀ ni. obìnrin náà sálọ àtẹ́ni táì. ìbílẹ̀ mi yà nù yín àmọ́ ń tà sọ̀rọ̀ ìwà sí i obìnrin lè yà àtẹ́tà obìnrin lè dínà yẹn gbogbo tó ṣe fúlájì yóò ní ẹ̀fọ́ ẹ̀kẹ́ ló ṣe kí lè yín tó bẹ̀rẹ̀ sí ẹni tó orí ẹ̀mí àná. ẹni tó torí rẹ̀ sí náà rẹ̀ nìyẹn o. àyíká máa tún bá wà wàhálà kò rí lẹ́yìn náà wí kò wí tì alẹ́ kò wá ní. Alayhi wa sallam. ọ̀ya ìtìkọ́ ọmọ kẹsàn án lè ní kó náà ṣe ó sì ní kí n má sùn náà wọ́n ní bẹ́ẹ̀ ní sùn náà fún mi àánú ìyá pọ̀ wàhálà wọ́n foríjì ó foríjì ló ń foríjì ó foríjì ló ń foríjì láti inú ilé níbi láti gbọ́ ilé náà tí ẹ̀ tó bá tó pariwo. láti ní ìlú nìbí lọ́rùn tí ń dọ́lá ìlà nínú lọ́rùn tẹ́lẹ̀ kọ́ tó pariwo. tí àrẹ bá mú ẹ mọ́lẹ̀ tó o kọ́ lè dáná tó bá lọ kábà lẹ́ẹ̀mẹ́ 1 million wọ́n láì lọ. ẹ yóò bí ọlọ́run fún yín agbára náà ní tẹ́tẹ́ bá lọ́wọ́ ẹ̀yẹ̀ yóò bàjẹ́ lọ́rùn kọ́mi lọ́wọ́ tó fi parí ọkọ̀ ọ̀gẹ́ yóò bàjẹ́ lọ́rùn kò sí ọlọ́run tó lè mọ̀ obìnrin bá ti jẹ àfẹ́ tó bá di mọ́lẹ̀ kúrò hàn àwọn àti kìí mẹ́rù láti gbọ́ pé ogun láyé mẹ́rin tí bá ń sin ní kẹ́ onítẹ̀ríba sí àwọn obìnrin kẹ́ ẹ̀mọ náìsì kẹ́ ọ́ kùnì. tó o bá ti ní mọ́ náìsì kẹ́ sọ́wọ́ obìnrin wà á kú. ayé òfin ló jẹ ó jẹun tó bá pàṣẹ àmì ìlọ sí mama báwo ni pé kìnìún kan láì kìnìún kan my life for you oh mi ò sọ my life for you my life for me. ayé mi èmi kò ní ká mi. tọ ìyàwó mi ní tí mo bẹ ń bí ìyàwó ọ̀dà my ìdájí láì for you. obìnrin wá ní délé sáadà. kẹ́kẹ́ tí a yọ dárí ti bá gé ó kàn wí láì náà. ìgbà ẹ̀ẹ́dẹ́bìlú tó ń nà ìdákàlẹ̀ kí bá a dùn máa àwòkìlá àwùmá. tí ẹ bá kọ yẹn kalẹ̀ ìyá yọ ọmọ jọ wọ́n tó ti ní pọ́lẹ́mù yẹn àsìkò yìí bá sọ̀rọ̀ yìí àǹfààní wà fún láti tún bàbá yìí amanda bọ̀ọ̀kì nísì tóge àdílé pọ̀ yìí àti tó kù pẹ́ẹ́jà fún yàtọ̀ mọ́rí fún yàtọ̀ mọ́ kí ìyá rẹ̀ bá ṣe fọ́ ẹbí wọ́n rí ẹsẹ̀ wọ́n ní bí àdéhùn ìyá rẹ̀ tó orí àdìyẹ tó yẹ ìbò tó tọ̀ fún ẹ̀. tó o yẹ adìyẹ tó lé ní tó jọ fún ara yìí ni. ìyá àdéhùn ìyá rẹ̀ kò tó ní sí láti àtàkì yẹn ìpè mama yóò tẹ ìsàsìlà ẹ̀ tẹ̀ gbẹ̀rẹ̀ fún ìyá rẹ̀ kò ní dáa fún ọ. kò ní dá fọmọ náà sí yẹyẹ yẹ. àwọn ìyàwó mi náà wọ́n mi lẹ́yìn ọ̀lọ́ wọ́n mi lò sọ̀rọ̀ kí mo kàn náà ti wà náà ti wà níyà. Alayhi wa sallam. lọ́wọ́ lọ́wọ́ sọ pé ẹni tó dáa dùnú yín òun lẹ́ni tí bàbá àti ìyá
ànábì ni àwọn ọ̀dà àmọ́ ànábì náà ló ní ká fẹ́ràn yà mo lẹ́yìn má mi kẹ́ tí n bá rí ẹ tó lákìyà rẹ̀ tí n bá ń wọ náà lọ mo lè pín àjẹ́ náà fún pé wọn náà mú kébé náà mú bí. because òsì rẹ́mẹ́dì fún yà tí ọba ti sọ ní burúkú yàwó ò ní rẹ́mẹ́dì kankan yàwó náà sọ ní burúkú náà. Kò sí rẹ́mẹ́dì kankan fún yàrá tó ló bẹ̀rẹ̀ sórí ibú òun àti jẹ́ ìdájọ́ sórí ibú. Tí wàhálà bá dé sínú ayé ọmọ bàbá lè já àbọ̀ lọ sí ọ̀nà ìbòmí ìjọ lọ́mọ gómìnà bí sùn yá ẹ ní ló ókè níjọ́ kìí yá kan bá mi ó ní pé kí n tọ́ ìsànù ọmọ wà nù kankan ọmọ yìí yóò sì dé yìí tí n bá rí tóun ti ṣe láyé nípa ọmọ yìí yóò dé yìí láyé kò sí ẹ̀ma fẹ́ sọ ó dẹ̀ ti yé mi ti sọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ yìí padà kọ́ máa kọ́ sí oríire tán náà ìyàwó rẹ̀ ní gbé kalẹ̀ ó gbàgbé ìyá oríire Pasuma tí wọ́n lọ fi yè sí wọ́n fi ìyá rẹ̀ wọ́n fi kẹ́ ìjọ oríire rẹ̀ ni ẹni tí ó wé kẹ̀yẹ yóò lọ ọ̀run yóò wá bọ̀. Ẹni tó máa wé kẹ̀yẹ yóò lọ ọ̀run yóò padà wá. Àwọn Pasuma ẹni tí ìyá wọn bá ti ẹ̀ńdọ́sì pé èèyàn ní fún Pasuma kó àkójọ ẹ̀ burúkú èyí bá a lọ. Ìdá ìgbìmọ̀ ní wòlé ọlọ́run wẹ́ẹ̀lì kọ́ ní ìyá rẹ̀ ló sì ìyá rẹ̀ ló ní sẹ́yìn tí máa fún ní kó bẹ́ẹ̀ ìyá rẹ̀ náà fi ní kí ó máa ń lọ gbàdúrà ní ẹnu ẹ̀ ó dá wẹ́ẹ̀lì kọ́ ní èèyàn ní Pasuma ní èèyàn ní sẹ́yìn àti ìṣẹ̀lẹ̀ lọ. Sékè ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá wọn. Ẹ tó ti kó sínú ayé tó báyìí ẹ wọ ojú ayé tó wà ní orí Pasuma ni o láì sí ilé ẹ tó ti kó sínú ayé tó báyìí kò yẹ kó rí ìyàwó gbogbo ọmọ tí ayé fọ fèrè sí orí tí tètè yẹ wá di tó gbókò yá rẹ nínú ó bá ń lu iṣẹ́ náà yìí mọ́ ọ wọ̀ ná ọ wùlẹ̀ ọ kọ́dà wọ̀ lẹ̀ àgbẹ̀ ẹ̀sẹ̀ ọ wùlẹ̀ kí irun mọ́ torí ìlú àgbẹ̀ sí ọ̀yọ́. Òun èsì mú ẹni yẹn bá kí wọn náà. Wọ́n láyé bí láyé lẹ́bí láyé ìlàwà ẹ lọ kó bá fákàtì ayé ìwọ tó wá ti kọ́ sí náà yá rẹ ó lè wọ̀ ní jẹ́ náà. Ìwọ tó wá ti kọsẹ̀ lára ayá rẹ̀ ò lè wà ní jẹ́ náà. Kọ́dà bí àwọn tẹ́lẹ̀ fèrè. Kódà kí ya ti jẹ́ kẹfẹ́ rí. Kọ́mọ̀ sí lọ bẹ́ẹ̀ bá kọ́mọ̀ sí lọ pé ìyá rẹ àwọn ọlọ́bàtà ni. Kódà kí àwọn Ọlọ́bàtálá ní ìyá ẹ. Abọ́lọ́sùn Abọ́lọ́sùn. tó bá lóun fẹ́ kó o gbé òun débi ọgbà Ọ̀ṣun wàá gbé sọ́tò ní o wàá gbé sọ́tò wàá gbé dé ìgbàlẹ̀ wàá gbé dé ìgbàlẹ̀ kankan wàá bá sọ ẹrù wàá lè fún ní owó kàmá owó tẹ́lẹ̀ fi ṣe kan olùdókè owó tẹ́lẹ̀ fẹ́ ní òfin òun rèé nítorí mú Ibrahim tó bá wọn òbí rẹ̀ kí o sà ṣé ìtàkùn yọ lọ. Ànábì Ibrahim ọba wọn òbí rẹ̀ kí yóò sà sékè sí ànábì Ọlọ́run. Mo ń gbóòórùn kékeré yàrá ìyá mo ń gbóòórùn kékeré yàrá ìyá tó dọ̀ ó lè tẹ̀ pé tó wọ́n máa ń gbèsè àjàdé náà fún yà ọ̀run yàrá lọ. Ó lè jẹ́ pé tó lówó bá ti sájà ní jẹ́nà fún yẹn ọ̀run yálà ń lọ. Tí bá ń wo ẹyin pẹpẹ wọn gẹ́gùn tí wọn fẹ́ yìí tí bá ń wo sàkún ọ̀rọ̀ ọlọ́run nípa ọ̀rọ̀ obìnrin náà ọlọ́run fẹ́ kí àdé obìnrin rárá ó kẹ́lẹ́ kó kẹ́lẹ́ ní ìwà ìpínlẹ̀ mi ọ̀rẹ́ àwọn obìnrin yìí wọ́n dá kéèyàn fi àtẹ wọn bàbá wọ́n ṣe àpò wàhálà àwọn ni wọ́n lóyún ẹlòmíì níbi kọ́ńtàkì oyún yẹn náà ló wọ́n padà òun tiẹ̀ bàbá wà láyé yóò kọ́ wọn náà làwọn inú pé ó dà kí ni yóò kò ní ráyè kí o wọ́n sọ ọ̀bẹ́sẹ̀ fún ni o wọ́n á ní tọ̀ ọ̀bẹ́sẹ̀ yìí ní fífi wá ní ìyàwó nìkan ṣe tó ń bá lọ kó wọn wà. Ọba jẹ pé ọmọ wọn kú báyìí torí wọn ni ọmọ yìí tí wọn ní kẹ ẹ tàbí fúra yín ọmọ yà kú àwọn tó bá bí jáde kú òun yìí ẹ̀yìn á kú òun wà ìyàwó gbà ìyàwó ní ẹgbẹ́ jáde kó òun kú ọmọ wà. Alábí Pasuma yìí wọ́n ti mú èso ńláńlá
lè rí pé ó kó ẹ̀yìn Pasuma ó lè rí láíláí pé ó ti jẹ́ ní ẹ̀tẹ́ wọn ò pé má ó ti jẹ́ ní àná kò lè jẹ́ òun pé kò sọ yá ìdí dáadáa ó gbé yá ìsọ̀tẹ̀ gbogbo nǹkan pé tó o bá ti gbà mí gbà yá mi ìfẹ́ wọn lọ. Sallallahu alaihi wasallam. Ẹnìkan lọ́wọ́ Muhammad pé òun ní ìkan lọ́wọ́ bẹ fún ìyá àwọn bàbá o. Àlejò ní bírà àwọn mọ́ta ló gbé fún ìyá rẹ̀. Wọ̀já ilé ìsáyé wọ́n lè sáré ọ̀sọ̀ bá Muhammad lẹ́ẹ̀kejì. Àlejò ní àníkó ló gbé fún ìyá rẹ̀. Ó lọ wọ lẹ́ẹ̀kẹta àlejò ní bírà àwọn mọ́ta ló gbé fún ìyá rẹ̀. Ìyàgá àwọn èèyàn máa ń láyè ìtẹ́nisùn wàjà ilé ìsánisẹ́tẹ́ ó sọ bá ẹlẹ́kẹ̀ẹ́ rọ̀ bí ẹ̀tẹ̀ ó ní wọ́n àbá àtà ó sì wà bàbá rẹ̀ ẹ̀ ṣe kó ibẹ̀ gbogbo wa yìí láti dènà yẹn tó àbọ̀dà bí níbi díẹ̀ ní ìyá òun dènà yẹn. Fọ̀tàmúlẹ̀ ìlàtí bá bíbẹ̀gì ní kàtàṣì bẹ̀gì. Ẹlòmíì ó bí ọmọ àfin èyí dá sí yìí báyìí arrest ìfẹjà kòrò náà ó bí ọmọ àfin wọn àṣàwò yẹn fọ wàhálà wọn nà òrìn náà pa ìbúrò tí gbóyún àfin wá èmi ń sàfihàn sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì pé ó wò pé àfin náà ń bí kò dẹ̀ láyé kọ́ màmú jáde lóògì náà yọ̀ wẹ̀ àbí àti ẹ̀tí ẹ̀bí stéèjì díẹ̀ ni o pé àfin náà ń bí òun ò láyé kọ́ bí àfin ó lẹ́yìn tó ń lọ àmọ́ ìyá yìí ò sọ pé inú ara ń kọ́lé jáde. Ìwọ tó bá ń falẹ̀ jáde bí lẹ́yìn tó bá kí wọn ká ìyá rẹ̀ ń di sẹ́kọ̀ndì. Fọ̀tàmúlẹ̀ ìlàtí bá bíbẹ̀gì ní kàtàṣì bẹ̀gì. Kí ló dá kí àwọn ẹni Pasuma kọ́ tó gbé ayé sí ọkọ̀ lónìí kí wọ́n lọ sí múra. Kí ayé tó bá kú láyé ojú táyé wá sí fún wọn wọn ń lu tinú. Kọ́mọ àjẹ́ tó ń Pasuma náà nìkan bí irú àwọn ọmọ yìí náà nìkan bí ẹni tí ojú ìtàkà kú òfin tó ń lu tinú ṣé kò ní ra rẹ̀. Ìkànnì àwọn ìyá kan nínú ayé bó ti wáyé sọ̀rọ̀ náà ọkọ rẹ̀ ní ìpèníjà accident ọmọ wa bẹ nù ọkọ kú ojú ọmọ rẹ̀ kan kó fọ́. Ìwọ káyọ̀ yìí dáa pé tí yóò sì dáa kásọ̀ yìí pé ojú ọmọ fún láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ ọ̀tára tàti ìdá ẹ̀yìn ha líwù ní ha ó bá mú kan ní ojú ẹ̀ ó bá gbé ọmọ kíkọ ẹ yọ ẹ bá fi sọ̀rọ̀ ẹ̀ kò ní dáa káwọn arẹ pé ọmọ olóṣù kan ti ń lọ ọmọ ìyá yìí bí ìyá tiẹ̀ náà sì gbójú oríire tiẹ̀ lẹ̀ fún ọ sọ àgbẹ̀ ọjọ́ àfihàn ìfẹ́ ní sọ ojú oríire ayé ayé mẹ́rin ayé sọ̀rọ̀ ìyá rẹ̀ tẹ̀lé yẹ̀yẹ́ ó gbé tiẹ̀ fún ọ dé wọ́n máa tẹ̀lé àpẹẹrẹ wọ́n wá ń wọ sẹ́yìn òun wọ aṣọ dàmásì tó dáa ìyá wa ń wọ ìpísàkà àti ayé wọ́n láyé wọ́n rà kó wọn. Fọ̀tàmúlẹ̀ ìlàtí bá bíbẹ̀gì ní kàtàṣì bẹ̀gì. Yẹ́nì oníkẹ́yọ̀ ojú sọ́mọ́ ń wọ́n á yọ sí bó ti fẹ́. Ọmọ wa dàgbà wọ́n fi sí ilé ìwé. Ilé kéwúlúwà wọ́n pè ilé ìwé tó gé ilé kéwúlúwà bíbí. Wọ́n ń ṣe káàkiri ayé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń dọ̀tí yá yìí. Ìwé kí yá yìí máa wà lára àwọn ẹ̀kọ́. Ní ọ̀pẹ̀ yá yìí wà lọ sí ilé kéwú wọn.
àwọn sọlá mi wọ́n pè ya rẹ̀ wọ́n dúdú kí ló wá sí mínísì kí ló wá sí mínísì yá rẹ̀ ó lápẹ́lẹ́ lọ́fíìsì rẹ̀ pẹ̀lú sẹ́ńtọ̀ náà wọ́n á bí àwọn pòlísì rẹ̀ àwọn pòlísì náà wọ́n ní sáyẹ́nsì wọ́n á ní yàrá ìwé rẹ̀ yẹn kí ló kọ́ bẹ̀rẹ̀ dẹ́gẹ́ bú ọmọ yàrá rẹ̀ tí ò lè rìn ẹ̀ tẹ́ wọ́n á ní yàtọ̀ yàrá ń bí ẹgbẹ́ jáde ẹ̀ má ha ìyá yìí sínú mi bó o ṣe gbé bọ́ọ̀lù sọ́run tí o gbẹ dá lára rẹ̀ náà ẹ̀ tó bí o náà ẹ̀ tí wọ́n lè gba tiẹ̀ tó o bí yàrá ṣe rí ní kàmá lọ. láàmì jàwá ànáwó wàzàfírù. ọmọ ìlú ń bínú nkúrọ́ kù sí yàrá bèbè láti lọ́sẹ̀ o ìyá ṣe ní bísí bá bí yàrá gbé lọ sí ibi tí ó ti dínà lóko tí ò ní wọ́n lẹ́lẹ́ wọ́n àbí yóò mi ẹ̀yà báwo kì í jẹ́ kó mo tiẹ̀ lọ ní kó mo lọ wò yá yìí bàtú délé wàá sọ̀rọ̀ àti àgbàrú òbí àná owó máa ẹ̀nà owó máa ń pàdé máa tètè wọ́n ní yàrá ti kú ṣùgbọ́n táyà kàkiri sàlẹ́tà ó fún alẹ́ àti pé máa fọ̀ nígbà tó ń tẹ́lẹ̀ lẹ́yà yìí yá ìgbà kọ́ sílẹ̀ pé yá wọlé di wọ́yá àbí wọ́yá àbí wọ́n mú àmì olólùfẹ́ mi wọ́n ti mú láìkì jù ahababu tuka wà kọ́ra hata ni ahababu tuka wà kọ́ra hata ni èmi láìkì wọ́n wà kọ́ra mi ata kàrà tula ka ìyá ẹ̀ẹ́dẹ́yà tóbi ní pẹ́ẹ́pẹ́ ojú mi lórí tó fọ́ tó jẹ́ láyé tiẹ̀ ló fọ́ kékeré rẹ̀ o yọ tẹ̀lé sí tiẹ̀. بشكل كتشتكي لا من جوى أنه أزفير وفي وليلة تدري عليك وشاطة فكم قصص من الفؤاد يسير. ìkọ̀ọ̀kan mú yín obìnrin mi ti lọ́kàn lé ó bẹ́ kílẹ̀ rẹ̀ fún ìwòlọ́kọ̀ ha ìyá mi ṣe àdúrà sí ọlọ́run àní òfin tèmi lẹ̀ bí ìbá tẹ̀ jẹ́ ìgbàlá yìí ọmọ yìí bá sílẹ̀ yẹn ọlọ́run wa ni mo bá bẹ́ẹ̀ àdúrà yìí wá gbà sọ wá dá sọ dá kúlẹ̀ ìyá ẹ̀ kọ́ ní ti fọ́ lédè gbogbo ilẹ̀ ní àwọn fọ́ lédè ha sí kúnà saka kọ́ bíi àlọ́ tó ha sára gbogbo ẹ̀yọ́ kúta ẹgbẹ́ bí ẹ̀yin náà fura yín ẹ máa ṣe sí ọ̀rọ̀ ayé kótó dọ̀ sọ́wọ́ dín náà àti pé tọ́wọ́ ti ẹ̀ wọ́ gan àjà àwọn ni wọ́n fi wọ́n sí. gbogbo ẹ̀yin olówó tẹ̀ ń bẹ́ bí kẹ́rin ní yàrá yé tẹ́ bá kú tẹ́ tó wọ náà kò ní dàrú yín náà. gbogbo ẹ̀yin olówó tẹ̀ wà níbí tẹ̀ ní yàrá yé tẹ̀ bá kú tẹ̀ tó wọ náà kò ní dàrú yín nínú náà. gbogbo ẹ̀yin olówó tẹ̀ bẹ́ẹ̀ bí tẹ̀ ní yàrá yé tẹ̀ bá kú tẹ̀ bá tún wá wọ náà kò ní dàrú yín nínú náà. Baba nínú tó ṣe é rí ọlọ́pàá jù láyé owó ni owó tó tún wá níyàánú bàbá wa abànà ọ̀làṣẹ́wò nínú tọ́jú mú ọlọ́run ayé òun ní tẹ̀sí níyì olóòmọ ìtẹ̀ níyì àdéhùn bẹ̀rẹ̀ fún ibà redmade àmọ́ tẹ̀ bá yí ṣáìtì tẹ̀ bá lù dáadáa ẹgbẹ́ ìyàsókè ìyàwó gbogbo ẹtí ń bẹ bí wọ́n lò lọ́wọ́ lòlótọ́ àbáyọ sì lò olówó tó kọ́ mọ́sálásí ló kọ̀ yá wọn àbàlẹ̀ yìí kọ́ ẹ wọlé tẹ̀ náà ẹ wọ the only thing tí kàn sọ fún mi nígbà ẹ má ṣe tó jẹ́ advice mi pé ẹ ṣá ẹ jọ ẹ má kí wọn. wọ́n mọ sẹ́yìn ẹ sọ fún yín pé ọmọ àdìjẹ́ náà yìí olówó ẹ kí ẹ wà dé náà yìí pé èmi ò mo sì ní wò ọ̀rọ̀ akínsá yà o ọmọ àdìjẹ́ náà yìí bàbá ní kẹsàn-án ẹ wà ní ẹ lọ bèrè ọgbà yìí ní ìyẹyẹ yàgbé
Toyota Corolla yìí ó blọọkì géètì onígéètì o 8590 DLA dílà nọ́mbà ló wà ń bẹ̀ o 8590 DLA ẹ jọ̀ọ́ ẹ tètè lọ gbé ẹni tó bá ní nọ́mbà yẹn. wọ́n fi ìwádìí lọ́wọ́ tẹ̀lé alẹ́ yìí kàmáṣá kọ̀tún. ó ní ẹ sọ fún mi pé ojú mi tó fọ́ tí ń kórìíra mi tí ẹ̀rù fọ́ kékeré mo yọ tẹ̀lé sí i. Allah. Gíga tó o ní lónìí ìyá rẹ òun lọlẹ̀ pé táyé má rí i káfí rí wọ̀ gbogbo ẹ̀ táyé bá rí lónìí kò lè má sọ wọ́n rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti wà yìí mọ́mì mi àbáyá ni mọ́mì mi ò bá bá tẹ̀lé ní ìrírí mọ́mì mi dàbí tọ́lí bàbá ọmọ ilé kéwù ni ó dàbí fún bàbá mọ́mì mi ti bí wa èmi náà ti bí ọmọ tó mẹ́rin ká tó kú tí mọ́mì mi sì lówó ọlọ́ọ̀kẹ́ mọ́mì gan lówó gan níbi káta òkè náà ni òkè kátógi ẹlẹ́yà mo lè mú orí jáde kátógi ẹlẹ́yà sẹ́lọ́gì ẹlẹ́yà sẹ́ni túwó làwọn ìyá wa fi lówó wọ́n wá rọ̀ fún dáàdì mi gan-an gbà tó kú bí oṣù mẹ́fà tí wọ́n mi ó kù àwọn bá wọn sí wọ́n lọ kò dú wọ́n wọ́ sí èkó mi wọ́n á sọ fún mi pé àwọn tó bẹ̀rẹ̀ nínú ìfọwọ́ àwọn dá iná kalẹ̀ o àwọn ajá àwọn arúgbó pẹ̀lú àwọn obìnrin lé nínú ilé àbá dé sí general hospital ní ọ̀nà ìpèsè mi abadélé kan aláya láti wákàtí láti wọ́n ti gbé wá sí ẹ̀ka wọ́n gbọ́ wọ́n mi gbọ́ wọ́n gbọ́ ọ̀rọ̀ tí ń gbọ́ tí etí ẹ̀ fi di wọ́n á sọ fún wọ́n á torí wọ́n á ti sọ torí wọ́n kúlẹ̀ nínú mi àní ní bínú sẹ́ àní ní bínú wọ́n á bá wà ní aláya kí n dìde fún sùn ní sèkì ẹ̀yìn bí wù mí ẹ̀yìn àwọn tó bí lọ ìmúlẹ̀ náà wọ́n bá gbọ́ fún káwọn náà àwọn àwọn tó pọ̀ ẹ wá sunkún ẹ̀yìn ìyá yìí wọ́n dé lu fúlẹ̀ o ẹ wá sunkún kò pẹ́ ẹ̀ ní wọ́n kú wọ́n á yàn wọ́n di ara kékeré 17 years àti ìlú rẹ̀ dáàdi yìí ò ní ìyàwó kò tẹ̀sí wọ́n àwọn fẹ́ àwọn wọ́n sì náà ẹ̀rú bá àwọn ẹni káwọn lọ jáde àwọn obìnrin sí àwọn ọmọ sàtọ́ mi ó lu àwọn tí. sọ̀tà ogun sọ̀sẹ̀ mi ní àlùfò àdúrà tí rú. ẹ wá jẹ́ ẹ̀rọ ẹ̀rọ Pasuma tó wá di ayé báyìí ní ọdún kan ó pẹ́ fún yàrá wọn. tẹ́ bá wọnú wọn inú ọ̀kan alájú wọn láyé ẹ̀rọ Pasuma wọn ti fẹ́ yá ẹ̀ kú. alájú wọn ọ̀tún wọn lọ fún mi láwọn ẹgbẹ́ màmá fẹ́ràn àwọn tí wọ́n ní kí ló fẹ́ jẹ gbogbo ayé wọn gbogbo àwọn afa kí ló fẹ́ jẹ tó bá wá rí bẹ́ẹ̀ bóun lè fẹ́ ṣe ra yín gbogbo ọkùnrin tí ń bẹ ń bí ẹ̀yin obìnrin tẹ̀ ń bẹ ń tẹ̀ níyà lé bóun lè fẹ́ ṣe ra yín sí. wọ́n dárú dáṣọ́ láti àrùn kẹlẹ́ ọ̀tọ̀ níyẹ̀mí ni a. Aláàjì Wàsíù. ọ̀bí sádìyà ṣùgbọ́ ládé ìkànnà mi rú. Ayé orúkọ yá Àbíkẹ́ àti Suleiman ọ̀rẹ́ mi Àkàbí Ọlájídé àti alájà wa Alábísí àgbà àti alájà wa Mariam Àbẹ̀ní fọ́sbọ̀n lásán. ẹ jọ̀ọ́ mọ́tò yìí wọ́n ló disturb ojú ọ̀nà sẹ́yìn wọ́n pààkì sí ẹnu géètì onígéètì dílà nọ́mbà ló wà ńbẹ̀ 8590 ẹ jọ̀ọ́ kẹ́mi yẹn lọ gbé kúrò ńbẹ̀ kẹ́tí kúrò ní wọlé ẹ̀ láti sọ wálé ẹnu ẹ̀ dàpọ̀ kẹ́mi yẹn sì ń gbọ́ báyà bó mọ plate nọ́mbà yẹn ni. wàkàwọ́ máa gà tí. mo ti sọ Akramakumullah. ìjọba dákúrí rẹ̀ tọ́lọ́ wa ń dáadáa ṣe fún wọn wọ́n ṣèkà fún wọn. ìkànnì àwọn ọmọ ìyá rẹ̀ kúrò ìyá rẹ̀ gan-an.
lọ tó sí inú gbó. Bàtí wọ́n ń lọ ìyá yìí wọ́n fi ọwọ́ já àwọn àdìsọ́nà èyí fi ọwọ́ já àwọn ẹ̀tọ́ yìí ó sọ́ọ́lẹ̀ ó fi ń dá ojú ọ̀nà torí ó ti rìn jìnnà tó. Ọwọ́ adé nìkan ọbẹ̀ kọjá abẹ onípa ló bẹ̀ má kọjá abẹ tí o dé. Ọmọ yẹn lọ́lọ́lọ́ mẹ́kẹ́ ẹ̀ ní sinagá hó àní ọmọ kọjá abẹ kó dé ìṣẹ́ ó nídìí ọmọ adó ọbẹ̀ gòdì ó nídìí pé ibi tẹ́ náà ń gbé abẹ sí mi dọ́tí àbí súnmọ́ ibi tẹ́ náà wà tó sí mi. Tọ́wọ́ bí ẹ̀sẹ̀ méjì tó bí lọ irú ẹ̀sán tó bá sì wọ́n náà bá kàmá tó di inú tó dáa déédéé wọ́n ṣe pèsè yára sínú ayé déédéé wọ́n ṣe sí ọ kódà kó bímọ tó yàn wàá jẹ ìyàwó tó wà níbẹ̀ gbogbo àwọn tó níyà bí tó ti lọ lọ́nà ìjà fún wọn ní kúlà náà kò náà sá àwọn ọmọ alájú wàásù àyèdè yìí jìbọ́lá yìí alájú wàásù àyèdè jòní ó lọ sí ọ̀nà wọn lílẹ̀ tó tàbí lẹ́nu yìí wà á rí tọ́lọ̀ sí fún wà á rí ìyá tí wọ́n yìí bàbá yìí mo sún ẹkún láti ibẹ̀ mo sún ẹkún dé òbí tó ti lọ sọ́ọ̀sì mi sọ̀rọ̀ mọ́nà mọ́tò fún ìbànújẹ́ bí ha kí wàá ní alájú wàásù àyèdè sórí tẹ́lẹ̀ ìwé sórí mo ti wà nílò ní sí lọ́wọ́ ti kẹwàá ní ìwọ̀n bá mo yẹ kí n náà ní yàrá ìbá kí àmì rí mo sì rí kí àmì tiẹ̀ tọ́kẹ́ láàyè fọ́tò tí o dáná wù lọ. Ìjọba kúrò kò tí ì dá tó báyìí kó wá wà láyé báyìí kí wá gbé gbà tó lè wọ ìgbé wọ́n gbé yẹn kó lè sàn kó lè tó. Bàtà ń bẹ láyé mo kọ́ mi fún ọ lẹ́yìn jì. Gẹ́gẹ́ mo kéré o mo ti dàgbà fún mi o mo á fẹ́ lo kéwù fún àwọn kéwù mi mo ní ibi sèkéle kan lónìí tẹ́lẹ̀ kọ́ ẹ lẹ́nu mo á lọ fún mi kí sẹ́yìn ní ìdòwò mo láwọn ní ìdòwò máa rẹ̀ yàrá lọ́wọ́ ló bá mi rà mo á bá mi gbé lọ sí ìdòwò mo lè wá látàjì mo máa ń bọ̀ tó sórí báyìí àwọn tó bá ní ìdòwò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kí ni tó wu omi mo lẹ́nu ní mo ní bá a bọ̀ mo ṣe fún ọ lẹ́ẹ̀kan àmọ́ náà kò tí wàá dá tó báyìí lọ́wọ́ àṣọ ìgbà ló dáa ìwọ tó bá ní yàrá yẹn tẹ́tì ẹ̀wò lọ́ọ́ pẹ́ẹ́mẹ́ fún wọn lónìí forí wo omi níbi táwọn yóò ti rí ọ torí gbogbo yíyí máa bẹ́ẹ̀ ṣe ètò ìfàmìsìnkú lé bọ́ọ̀lù ti gbà mọ́tò tó ní bọ́ọ̀lù lọ́kọ́ wá tà wá rùn tí ẹ̀ ń tẹ́ last respect fún yàrá rẹ̀ kó tó kú wá bẹ̀rẹ̀ dẹ́ lọ́wọ́ lọ láti wá Musiliu Akínsànyà MC pírẹsidẹ́ntì gbàgbà onímọ́tò káàkiri Nàìjíríà bí ó ti rí fún yín. Amina. Sáárì tẹ́lá tó wá jẹ́ iná tán ẹ̀ ní sọ̀kalẹ̀ lọ yẹpẹrẹ. Àmín. Àwọn nǹkan ti jẹ́ gbàtọ́ sọ̀kalẹ̀ tán wọ́n lọ yẹpẹrẹ ẹ̀ ní yẹpẹrẹ. Amina. Torí ẹrú àwọn afáàní wàlá ẹrú wa ni ẹ ti máa ń sàwájú ẹ wá pé àgbẹ̀ yìí ẹlòmíì gbogbo nǹkan sọ́ọ̀bù jàre àbábẹ̀rẹ̀ rẹ̀. ń gbé agogo. Sọ̀rọ̀ sọ́ọ̀bù ń lọ́wọ́ àbá tó wà lọ́kọ̀ yẹn olúwàmọ́ ló rán mẹ́ta àbá yẹn àbá ọmọ tó ń bẹ̀rẹ̀ olúwàmọ́ ló rán mẹ́ta. olúwàmọ́ ẹ̀yin náà táwọn bá níyà ọ̀dà ẹ̀mí ò ní bẹ̀rẹ̀ lọ́nà mi ẹ̀mí ò ní bẹ̀rẹ̀ lọ́nà mọ́tò lè fẹ́ gbà mọ́tò sọ tẹ́gbẹ́ tẹ́jà ọ̀dà olóró túrakùnrin mọ́tò wà pàyẹ́ sí bẹ̀rẹ̀ àsìkiri kọ́wà orí rádìkọ̀ ti ṣí dànù wọ́n sọ ẹtì wọ́n rẹ̀ nàfà ní mú bọ́ kẹ̀kẹ́ bá wọ́n ní àwọn ọmọ ọgbẹ́ yéjì bá wọ́n ní pa
gbọ́dọ̀ bá a báyìí mo wọlé tó báyìí àbá àwọn ìwà sọ̀rọ̀ ọmọ yóò mọ̀ ó fi ẹ̀ kó sálọ torí ni wọ́n tẹ̀ ọ́ nìkan báyìí títí wọ́n máa sùn wọ́n sùn báyìí ọlọ́ ọmọ mi wà mẹ́rin ọmọ tẹ̀lé mi àbàbà wọ́n jọ sùn lélẹ̀ lọ́lọ́ mi nígbà kó wá jẹ́ pé àwọn yóò ní rí mùsùlùmí mo ní tó bẹ́ẹ̀ bí láàrin gbọ́ mo ní bàjẹ́ máa wò bí kó jẹ́ pé mo ní ọ̀dà abẹ́rẹ́ ìbéèrè yẹn. Now, Allah. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Gbogbo àwọn tí a jẹ́ ọmọlẹ́yìn àdọ́gba. Sallallahu alayhi wa sallam. Bàbá wa àlùfáà wa Sheikh Ahmad Nabi Lamaji. Adamu Allahu hayatan. Bí èèyàn bá jẹ́ ẹni tí ẹran.